irú nǹkan bẹ́ẹ̀ mọ́. ẹ̀gbọ́n à ń dàgbà lọ́jọ́ orí ṣùgbọ́n à dàgbà bó ti yẹ ká dàgbà nípa àlọsíwájú. We are still taking baby steps. Okay. àti arákòrò gan ni à ń kúrò lọ́wọ́ a ṣe ń kúrò after 26 years a ṣe ń kúrò. But the major problem tó wà pẹ̀lú democracy wa ní Nigeria is corruption and ethnic profiling. Gbogbo wa ni corruption bá wí kì í ṣe pà ń kówó jẹ nìkan ìwà àbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ wa Nigeria Ọlọ́run nìkan ló lè gbà wá. Gbogbo èèyàn ló affect. Gbogbo wa ló affect kò yẹ nìkan kan lẹ̀ both the leader and the follower ni. Gbogbo wa ló affect in the sense that wípé corruption yìí gangan ló ń fà sẹ́yìn. Alibuti scandal ń bẹ́ẹ̀ CMS scandal ń bẹ́ẹ̀ subsidy scandal ń bẹ́ẹ̀ mélòó lè ní kàkà tí a fẹ́ sọ. Ṣùgbọ́n nǹkan tèmi rí nípa democracy Nigeria òun ni wípé ó fún wa láǹfààní láti sọ èrò ọkàn wa bó ti yẹ pé a gbọ́dọ̀ sọ pẹ̀lú number 6 wa ni. A gbọ́dọ̀ sọ pẹ̀lú number 6 wa ni bọ̀ kí yẹ pé a lè sọ. Àwọn tó bá rántí tó bá wà mo sọ̀rọ̀ kan níbi fẹ́ nìkan pé anybody tó bá ti wà above 35 years of age tó bá ṣe ń sọ wípé military dáa ju democracy lọ a jẹ́ pé nìyẹn ò gbé àárín ìlú nígbà tí Abacha wà ń bẹ as president. Then ti ká pé ẹni yẹn kò tí ì sí family ẹ̀kan tí wọ́n kàn táwọn ológun kan kì mú tí wọ́n bẹ̀rẹ̀ sí dáńgí láì lórí láì nídìí pé ó yá enter bus go páàkì ẹ̀ mọ́lẹ̀ oríṣiríṣi nǹkan lógun fojú wa rí ṣùgbọ́n a dúpẹ́ pé a ní freedom láti sọ̀rọ̀ bó ṣe wù wá a ní freedom láti ṣe kíni láti criticize ìjọba nípa àwọn bá pẹ̀lú number 6 wa tá a ṣe lè criticize. Bọ̀n tó wà bẹ́ẹ̀ ni wípé ǹjẹ́ ẹ̀mí wa àti dúkìá wa àti nǹkan ní wa ǹjẹ́ wọ́n dáàbò bò lọ títí. Láyé ológun economy wa worst jù báyìí lọ. Ológun ló introduce ní tá à ń pè ní structural adjustment program. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní policy yìí rán lọ oko. Ológun ayé ológun yẹn náà ni ó di wípé a man with 4 children and a wife. But ní ìsìn ẹ òkè gbàtí democracy dé ní 1999 ẹni tó bá rántí aṣọ títì pọ̀ lẹ́kọ̀ọ́ láyé ìgbà tí Alhaji Lam ṣe gọ́vnà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn civil servant ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n rí àyípadà díẹ̀díẹ̀ láyé Ọbásanjọ́. Àyípadà yẹn ń tẹ̀síwájú ni kò padà sẹ́yìn. Economic wisely ó lè mọ́ lọ in geometric proportion or kó lọ in at a good number in arithmetic kó yẹ pé nítorí lọ́la yóò bí 0.1 plus 0.1 ni progress yẹn fi ń dé bá àwọn èèyàn. But ó yàtọ̀ sígbà táwọn èèyàn wà ní bí omi adágún lójú kan. Number 2 ìjọba Bọ́lá Ahmed Tinubu wọn ò tí ì ṣoore gidi kan pàtó fọ́mọ Nàìjíríà. Wọn ò tí ì ṣoore gidi fọ́mọ Nàìjíríà. Pẹ̀lú gbogbo reform tí wọ́n ń ṣe. Fine wọ́n ti mú student loan wá àdúpẹ́ bọ̀ wọ́n mú student loan wá bẹ́ẹ̀ lówó school náà sì tún ṣe kíni ló wọ́n sí. Wọ́n mú student loan wá hardly in a family of 3 a father a husband a father a mother and their 2 children or 1 children ni wọ́n fi lè afford 3 good square meal of food per day. Ìdí ni pé kíni wọ́n owó tí wọ́n gbà ń tòótọ́ fígọ̀ ẹ̀ pọ̀ létí ó pọ̀ bí iye pẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti lè dá mi sí báyìí yóò mú ni ṣókílẹ̀ kan yẹn ni pé economic reform tí Tinubu sọ pé òun ṣe does not have direct impact. kò ní direct impact lórí middle class and lower class. And there is no and ìjọba Buhari dẹ̀ ti pa middle class rẹ̀. Ìjọba Buhari ó ti pa middle class rẹ̀. Either you are rich or you are poor. Ìjọba Buhari ló pa middle. Ó ti pa middle class with his policy economic policy and reform. Either you are rich or poor.
nígbà kan yẹn sọ wípé. so àlè dẹ̀bi irú Tinubu nìyẹn. nígbà kan yẹn sọ wípé civil servants are the middle class. ní bàtà tán bọ́ọ̀lì làwọn náà wọ̀. bàtà tán bọ́ọ̀lì ni wọ́n wọ̀. civil servants are the ọgbẹ́ni tó ń ṣiṣẹ́ oṣù Nàìjíríà lónìí they are not in the middle class. Exactly. ta ni take home rẹ̀ after salary after all deduction ẹ̀ ta ló lè mú lọlé tó lè mú lọlé tí ò ní pé òun mówó lọlé tí ó ra ń jẹ sílé tí ó tún ṣẹ́kù kò sí ọlọ́mọdé anípè níjà ìlera salary earners ló ń suffer jù tí wọ́n bá ní health challenges whether they are in private or in public sector. Exactly. kò sówó ká tó wá sọ àwọn tí ò ṣiṣẹ́ òṣì. àwọn governors àwọn states wọ́n increase salaries àwọn. àní owó yẹn pọ̀ létí owó yẹn pọ̀ létí ni kí ni value owó yẹn what is the value. tí wọ́n bá da omi sí yẹ̀pẹ̀ yóò mú ni. nígbà kan tẹ́ bá kó 20,000 sìmẹ́ǹtì yẹn ò sọ́jà. tó yẹ̀pẹ̀ ti pọ̀ jù lọ́wọ́ yẹn owó yẹn pọ̀ ní tòótọ́ 70,000 owó ńlá ni ó pọ̀ but tí wọ́n bá kó dé ọjà tí wọ́n bá kó dé ìta mẹ́rin kò lè ra èlùbọ́ half bag kò lè ra èlùbọ́ half bag ṣé ẹ̀ ń jẹ èlùbọ́ gidi èlùbọ́ káyọ̀mọ́ gidi ni o káyọ̀mọ́ gidi half bag kò lè ra no mo sọ ní reality ni kò lè ra. ibi tí wọ́n ti ń kó èlùbọ́ yẹn wá ni wọ́n ń kó. ibi tí kò lè wá iná pínlẹ̀ orúkọ bẹ̀ ní Káyọ̀mọ́. kò lè ra tó lè ra 2 bags of gààrí mi sọ gààrí ẹgbàá mi sọjẹ bú ká sọ pé lọ́ra iye tí àwọn tó ń produce gààrí fi ń produce gààrí gan owó ni so owó 70,000 naira yẹn ó pọ̀ létí but kò ní economic value. so inflation yẹn ó ti bà nǹkan jẹ́ gan. the inflation is still there whether they are rebasing it or they are not rebasing it gbogbo ohun tí NBS láwọn rebase àwọn ṣe kíní kan yẹn English àti statistics lásán ni wọ́n ń sọ. but we should be thankful to God pé ó fún wa ro Tinubu. thankful kílẹ̀ sọ. kó fún wa ro Tinubu. ẹni sùúrù láti junction wájú fẹlẹlẹ bíbá wájú spatio bíbá. gbogbo èèyàn ẹ̀bùn ní gbogbo èèyàn. tí a fẹ́ wọ ọ̀kadà èlò ló yẹ kẹ́yàn wọ̀. ẹ̀bùn ní gbogbo èèyàn. ó yẹ kó 100 naira. èlò ló yẹ kẹ́yàn wọ̀ èlò ló yẹ wọ̀. mo ti gun ọ̀kadà ti pẹ́. yìí bá yín bí mò ń bí àwọn tó wà nílé rẹ̀. ok ètò ẹ̀yìn lè mọ̀ mọ̀ èlò làwọn tó wọ ọ̀kadà gbé. 200 kí ni ẹ lè fi 100 naira rà conveniently lónìí. ra bisikíìtì gan. bisikíìtì 50 naira tẹ bá rà fún ọmọ ẹ̀yìn mẹ́ta lẹ́ẹ̀ bá nínú ẹ̀. 50 naira. yes so that is ibi tí 50 naira. no tẹ bá wọn ní fíjà kúkúlú báyìí. ẹ tó já ọ̀rá gan ó ti rún. ó ti rún so that is tó já ọ̀rá gan. wọ́n lè máa láwọn ṣe àwọn make progress on paper but in reality to an average Nigeria to Nigeria the lowest based kíní yóò lápá lára wọn. àwọn èèyàn sì ń fẹsẹ̀ rìn wọkọ̀ díẹ̀. ẹ fọ olówó epo ẹ yọ owó epo ẹ ní ẹ yọ subsidy kó omi epo yọkàn where are the mass transit. àwọn nǹkan tẹ́lẹ̀ fi máa ń dẹ́lu lọ́rùn a mọ̀ pé iná ó ti di tó bá jẹnẹrétì náà nulẹ̀ o sí ní tó fẹ́ ṣe sí àlà jẹnẹrétì omi fúnra wa security ara fúnra wa tó àlà à ń gbọ́dẹ̀ à ń sanwó ọ̀dẹ lóṣooṣù kí wàá lóore tíjọba wọn ṣe fún wa. so they should nobody ẹ máa pẹ́ we should be thankful to Tinubu. bóyá kẹ́ni yẹn kó mọ́ sọ́ńtà gbangba o that is the fact. ó le gan láti sọ. kó le láti sọ any of the governors kí ni wọ́n ń ṣe the governor can okay president ò lè fún wa ní mass transit Tinubu ààrẹ Nàìjíríà sọ pé gbogbo wa we should go and face our governors ká lọ bá wọn pé nígbà táwọn yọ subsidy owó táwọn rí ń bẹ̀ àwọn ti náwó sí àwọn state and in reality state tí wọ́n ti ń gba 4 billion wọ́n ti ń gba èlòmíì ti ń gba 16 billion ó ti ń gba 12 billion báyìí na wáyé tá a bá ń kọ́ la o Tinubu àwọn governors ń kọ́. a kọ́ la governors wa a máa pẹ̀ wọ́n. tó yẹ mo ṣe sọ fún mi wípé kí ni mass transit tá a nílò your state láàrin Ìgbòho to be precise kò yẹ kẹ́yìn mọ́ lọ láti Mọ́kọ́lá àjùmọ̀ṣe sì wà náà. kò yẹ kẹ́yìn mọ́ lọ láti challenge sí Mọ́kọ́lá kí o mọ̀ ná 700 naira 800 naira ìwọ tó o bá lè gun bike tó o lè wọ mikra ó yẹ kó o lè wọ bus ṣé dandan kọ́ ni ká ní ètò gùn tí ó gba èèyàn 100 lẹ́ẹ̀kan náà we should be more creative in our thinking what happened to the mini bus
kókè wọ́n pariwo CNG fún ọgbọ́n last year kí ni láríjà CNG yẹn bọ́ọ̀sì mélòó ni gangan ni tó ti wà ní ìgboro Ìbàdàn tó jẹ́ CNG tó ń ṣe láàrin ìgboro Ìbàdàn mi ì sọ interstate ẹ tẹ́kì àwa tá a wà nínú ẹ̀kẹ́ tó máa tẹ́kì ara àta. àwọn wọn lára àta. ìwọ ni bàbá dálé àbátí ọ̀dà ń ta. It's all the transport system that operate Lagos State. We are doing interstate when people within the state are already suffering of transport. Owó oṣù ẹ lò owó mọ́tò ẹlòmíì ó jẹ owó oṣù ẹ lọ lóṣù. ó dẹ̀ gbọ́dọ̀ lọ bí iṣẹ́. Mo bí da. ẹ já lọ polówó ọjà. So ààrẹ Tinubu ẹnìkan lọ bá àwọn gọ́fìnà ìkànnì mínísítà wọn ṣe sọ níjẹta pé Minister of Agriculture pé àwọn máa declare 3 days of fasting and prayer ní Ministry of Agriculture against hunger. Ṣé n tó kàn ààrẹ kùnú ṣé n tó kàn wá kùnú ààrẹ gangan kí wọ́n lọ tún lé wọn yẹ̀ o kí wọ́n tó máa bá wọn Nàìjíríà sọ̀rọ̀. ẹ já polówó ọjà náà nígbà.